torí gbogbo tẹ́ ń pọ́ ọmọ mi sí ọmọ mi ṣe oníjàngbọ̀n níbi pé ó di pé à ń wá kiri kódà kéèyàn gbé mí sí gidi mi ọkùnrin yẹn ó mè pé èwo tún lè léyìn wọ́ ọlọ́ọ̀ mi ṣé wàhálà ni wọ́n ní kí n bá kú ni. lẹ́yìn tí Adeniyi Adeyemi di àwátì tí iléeṣẹ́ ọlọ́pàá sì náwó gán bàbá rẹ̀, BBC Yorùbá ti kàn sí bàbá Adeniyi Adeytunji láti sọ ohun tí ojú rẹ̀ rí lọ́wọ́ àwọn ọlọ́pàá. Bàbá tó ṣàlàyé irú èèyàn tí ọmọ rẹ̀ Adeyemi jẹ́. fẹ́ǹsì wọ́n gbà wọlé, fẹ́ǹsì gbogbo bá bọ ayẹyẹ inú ọ̀nà lẹ̀kùn mi ni wọ́n kàn dẹ́ẹ̀mù mú ìgbà fẹ́ǹsì wọlé. Wọ́n sì gba fẹ́ǹsì wọlé pẹ́ẹ́pẹ́, wọ́n gba gbogbo lẹ̀kùn gbàgbàgbàgbà láti bo wọ́n ní security làwọn àmì ò ní security ńlé, wọ́n ní security ìjọba òkè ọba ìsílẹ̀kùn fún wọn. mo sílẹ̀kùn mọ́ abáyé dé wọ́n dà wọlé gẹ̀rẹ̀ rẹ̀ gbogbo inú ilé mi ni wọ́n ń cháàjì, gbogbo inú kọ́ńbọ́ọ̀dù tí cháàjì ni wọ́n ń cháàjì rẹ̀ ni wọ́n bá fi dá ńgbà wọn lọ ní táàmù yẹn ní nǹkan bíi 1 ńgbò di 2:30 wọ́n tún padà wá again wọ́n kó fóònù wá ni wọ́n bá yìí lọ àtúndì tó dìdì dáná ní nǹkan bíi 11:30 láàárọ̀ ní a ṣe tún dé ìdí èlò. kódà bí èèyàn bá mi sì gidi báwo lọkùnrin ṣe ni mí sókè ibi ẹ wá ń jò ní tó tún ti lórí báwo kódà kéèyàn gbé mí sì gidi ni ọkùnrin yẹn ó mè pé èwo tún lè léèwọ̀ ọlọ́ọ̀ mi ṣé wàhálà ni wọ́n ní kí n bá kú ni mi ò mọ tọ́mọ mi ṣe ṣàlàyé kankan fún mi ẹ̀kan níjọba ń wà náà ni mi sì mọ̀ ẹ̀ní irú iṣẹ́ tún ní í ṣe ọ̀dọ̀ ìjọba ló ti lóun ṣiṣẹ́ l'Ábùjá síkèrè náà mo ní tí iṣẹ́ mo ní èèyàn máa bí tí ṣiṣẹ́ abẹ́ ìjọba ló lóun wà mo débi tí ń ṣiṣẹ́ rí abẹ́ ìjọba ló lóun wà. ọmọ mi ṣe alápín èèyàn kìí ṣe oníjàngbọ̀n èèyàn ṣùgbọ́n mo mọ̀ pé ń ṣiṣẹ́ l'Ábùjá lábẹ́ ìjọba ló sì lóun ti ń ṣiṣẹ́ kìí ṣe oníjàngbọ̀n èèyàn kìí bá èèyàn jà láti kékeré rẹ̀ títí tó fi débi tó dé lónìí. ara mi ò wà òkè gbogbo ohun tí mò ń gbọ́ tí wọ́n máa ń fún mi ní rumors kìí ṣe tó dùn mọ́ mi torí gbogbo ohun tẹ́ ń pọ́ ọmọ mi sí ọmọ mi ṣe oníjàngbọ̀n níbi pé ó di pé à ń wá kiri ọjọ́ mi lójú kò yé mi di sí ń ga pẹ̀lú wọn bá lé yóò ní irọ́ ọmọ pa. ọwálé ní nǹkan bí ìjẹjọ ọwálé ó sì díjọ́ kejì ó lóun ti ń padà lọ sí Àbújá nu dáadáa lọ sọ. nígbà wọn sì dé lánàá wọn sá béèrè àwọn kwẹsàn yìí pé báwo lèmi ò ṣe lè máa bí tí ọmọ mi gbé ní pé máa bí tí ọmọ mi gbé Àbújá ní ń gbé ó sì dé ojútọ́ kẹta ó lóun ń lọ ṣé wàá pè kọ́ máa lọ ẹnu iṣẹ́ rẹ̀ ni. nígbà wọn sì dé lánàá pé ń bo lólóhùn lọ Àbújá wọn ní báwo wá lèmi ò ṣe lè máa bí tọ́ wà alólóhùn lọ Àbújá níbi tóun ń gbé tí mo mà nìyẹn. wọ́n sá béèrè àwọn kwẹ́sàn ní police station lánàá gbáà wọ́n béèrè ntẹ́mi mọ̀ ni mo sọ fún yín. wọ́n ní táwọn bá wá ní pé àti ọ̀dọ̀ ìjọba ni àwọn ti wá èmi ò pé ọ̀dọ̀ Yorùbá lẹ ti wá n pé ọ̀dọ̀ ìjọba sì kọ́ ṣùgbọ́n tẹ́mi rí lálàyé ni mo sọ fún yín bí wọ́n ṣe ní police station lánàá bí wọ́n ṣe gbé mi lọ lánàá.